Òjò ló gbé. Ẹ jẹ́ àjọsọ irọ́ ò máa pọ̀ nílé tèwé tàgbà. Ẹni Ọlọ́run fẹ́ máa lọ sódodo. Ohun tó gbé wa wá. Tàbí débi Ohun tó gbé wa wá. tèwé tàgbà. Iṣẹ́ Olúwa wa Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa. Allahu Ta'ala. Iṣẹ́ Allahu yìí o. Allahu Ta'ala. Ọ̀tá pèsè pèrò. Láti paná sí lámú tó ń tọyé. Ṣáwọn ọ̀tá wa àwọn ti forget. Wáṣọ lékèlékè kí n dọ̀tí. Ilé ayé àwa kò ní dojú rú. Ilé ayé ẹ̀yin. Kò ní dojú rú. Ẹ̀sìn Ìsìlámù yìí o. Kò ní dojú. Saheed lu ọmọ yín ó sì mú sẹ́wọ̀n. Ó lu ọmọ Ìlọrin pẹ̀lú àwọn ẹlẹ́bọ, wọ́n jọ lu ọmọ Ìlọrin ó dẹ̀ mú sẹ́wọ̀n. Ẹ̀yin tẹ́ wá jẹ́ àlìwúmọ̀ tẹ́ ẹ jókòó Ìlọrin ẹ wàá tún gbà sínú ọ̀dọ̀ yín pé yín ó dáwó ni. N tá a fẹ́ gbọ́ lórí nẹ́ẹ̀tì nìyẹn tó jẹ́ kémi ó dáhùn o Alhaji Alfulaany. N tó jẹ́ ń dáhùn o it's a shameful thing fún Ìlọrin. Òun ṣe ní Yàyà Gàmbàrí purọ́ mọ́ òun. Ṣóun ò purọ́ mọ́ àwọn èèyàn? Ṣé ó wà lórí nẹ́ẹ̀tì yẹn lásán tí ń sọ pé ńgbà náà yẹn ó dáa náà Ọlọ́run kó fún bàbá wa lálàáfíà kó dáríjì mí ọba Ìlọrin bàbá wa ni. Ta lọ́mọ òfò? Ta ló lọ́mọ òfò? Ta ló lọ́mọ òfò? Oríyàwó bàbá ọba Ìlọrin ní patiri ni. Àbórí ọba Ìlọrin pé ń pààrà ọ̀dọ̀ àwọn òṣèlú kiri. Tẹ́ẹ̀jẹ́ ayáyọ ọkàn. Ẹ̀jẹ̀ ayáyọ ọkàn. Mẹ́bí Yàyà Gàmbàrí ṣe ń tó dùn ó sì mú lọ sí ó tì mẹ́wọ̀n. Ẹjọ́ yẹn wà ńlẹ̀ náà. Kí ló dé tẹ́ ẹ̀ fi lè mọ́lé yín o Alhaji Alfulaany? Mo wo prógráàmù yín tẹ́ ẹ ṣe lánàá ó jẹ́ ìyàlẹ́nu fún mi o. Wípé téèyàn ò fẹ́ gbọ́ nìyẹn. Orúkọ Saheed Shittu tá a fẹ́ gbọ́ nìyẹn. Yes, èmi ò tiẹ̀ fẹ́ gbọ́ nígbèsí ayé mọ́. Ẹ lè dáríjì ṣùgbọ́n kọ́lọ́mọ̀jẹ́ yìí ó pàdé irú ẹ̀ mọ́ ni. Ó bodidi ìlú kan jẹ́. Ó dẹ̀ fi ń pawó. Ṣé tó bá fún yín lówó yẹn ẹ mọ̀ sọ pé ó fún yín lóore? Owó bànújẹ́ lówó ọwọ́ Saheed. Owó kéèyàn má lè gbàgbé nínú Trump lówó ọwọ́ Saheed. Dọ́là kí Saheed ó máa ṣiṣẹ́ lónìí kó máa dààmú kó máa lóun lásìkì kò lásìkì. Tí gbogbo owó tó fi ba gbogbo àwọn àlùmọ́ àwọn òkú ọ̀run jẹ́. Tí ò bá kú ò tó bá lẹ́ni wà láyé ó ń ṣẹbọ ṣáwọn ẹni tó ti kú ṣáwọn náà tún ṣẹbọ lójú ẹ̀. Kí ni wọ́n ṣe fún Alhaji Alfulaany? Kí ni wọ́n ṣe fún? You are my brother Alhaji Alfulaany. Tí n bá ṣerú ẹ̀ tó bá pọ́níṣì mi wàláhì ajẹ́pẹ́ kì í ṣe ni dáadáa. Kí n jẹ́gbọ́n yín lóòótọ́ àti lódodo. Kẹ́ ẹ mọ́ pọ́níṣì mi tàbí kẹ́ ẹ sọ òdodo ọ̀rọ̀ fún mi. Ẹ kì í ṣe fámìlì dáadáa sí mi nìyẹn. Kí ló dé? Ẹ jẹ́ ká lajú wa káwo tí ń lọ náà. Ńbo làwọn ọmọ yìí ti ń ṣa gbogbo tí wọ́n ń lò? Ńbo náà ti ń ṣà lórí péèjì Saheed ni? Ṣé wọ́n ṣà lórí péèjì bàbá wa Oníkìjìpá? Ṣé wọ́n ṣà lórí péèjì bàbá wa Lówórò? Ta lọmọ yìí náà ò tí ì fẹnu kàn? Mo dúró de bí ẹjọ́ yẹn máa dé ni o. Ọlọ́run tẹ́ ẹ̀ bá ṣe the needful lórí ọ̀rọ̀ yìí. Ṣé ẹ lérò ìpọ́rọ̀ tí àfáà Paris ń fariwo ta lórí ọ̀rọ̀ Saheed Shittu? Ó purọ́ ni kò purọ́. Ó níbi èmi máa bá wí síbi tí politics lèmi ń bá sí. Tó bá sì tún ṣe ráìtì á sọ fún mi kó ṣe ráìtì. Kò purọ́. Ọlọ́run ló mọ tétí rẹ̀ ń gbọ́. Bẹ́ẹ̀tì tèmi náà ṣe ń gbọ́. Àwọn yòókù náà ń gbọ́ náà. Ó dáa kí lọ́pọ̀lọpọ̀ fi hate Esabod. Àwọn ẹni fẹ́ràn Esabod àwọn ọ̀bàyéjẹ́ ni. Kí ni Saheed fi sórí tẹ́lòmí ò fi ṣe? Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi ọ̀rọ̀ gbé wà Alhaji Alfulaany. Ọba Ìlọrin. Ó dáa tó bá ní bàbá Mudir Mọ́ríkàsì ṣẹ̀wọ̀n
kí ló bá Ìlọrin ṣe tó gbé wá sórí nẹ́ẹ̀tì? Kí l'Aláàfin Ọ̀yọ́ ṣe tó gbé lọ? Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ló ń pọ́n. Ìyẹn náà lẹ wá tún fẹ́ gbé wọ society nínú ìlú Ìlọrin. Ipò kó jẹ́ kí ni? Ẹ jẹ́ á lo orí pípé wa. Ẹ jẹ́ ká lo orí pípé wa. Saheed máa ń tóun ṣe. Tó bá fẹ́ máa dojú ìjà kọ anybody tó bá ń sọ̀rọ̀ báyìí, ó mọ̀ọ́mọ̀ ṣe ni. Ó mọ̀ọ́mọ̀ ṣe ni. Ó fẹ́ fi yẹn pàtìjú rẹ̀ ni náà. Mẹ́bọ̀ òun àti kìíní ń jọ́fà. Tí yẹn yẹ̀yàn náà Abdulrazak kọ́ ní jẹ́ ni. Abdulyakin. Tí yẹn bá fa lórí Alhaji Sheikh Imran Eleha. Kò ṣe dá yẹn lóhùn. Ṣé bí Jamali Sunna kan náà ni wọ́n? Kí ló dé tẹ́ fi lè yanu sọ̀rọ̀? Tẹ́ wá fẹ́ yanu sọ̀rọ̀ sórí ọmọ ọlọ́mọ kan. Mo béèrè ní Abdulyakin tí ó fèsì Saheed Shittu lórí àwọn àfáà tí wọ́n tí ó fẹ́ sọ̀rọ̀ sí. Lórí tó ṣe ó fèsì ẹ̀ pẹ̀lú Sheikh Imran Eleha. Ṣó ní kó wá bẹ́yìn náà jàjà tiyín ni? Wọn ò bá yín jàjà tiyín o. Kódà gbogbo tí ta lọ́lọ́run ṣe fún yín inú wọn ń dùn sí. Gbogbo èmi làwọn Jamali Sunna dó lórí wọn pátá. Ìlọrin wọn ò nífẹ̀ẹ́ Ìlọrin. Ẹ gbà bí mo ṣe sọ. Ó ti ọmọ yín tí ṣe Imran Eleha. Tó bá nífẹ̀ẹ́ Ìlọrin ni. Òun ló yẹ kó ti Saheed mọ́lé. Níṣì tó ń fún un lóyè. Yàyà Gàmbàrí ṣe bọ́mọ Ìlọrin ni. Mo béèrè. Ṣé Sheikh Imran Eleha ò sí láyé gbà náà? Ṣé bàbá wa kí lorúkọ rẹ̀ ń jẹ́ onímọ̀lú? Ṣé wọn ò sí láyé gbà náà? Saheed sì mú ọmọ yẹn ó tún lọ tì mọ́lé. Ṣé wọn ò sí láyé gbà náà? ń gbò wá darí dé tọmọ yẹn dẹ̀ rìpẹ́ǹtì ṣe kọ́lé fún ṣe kọ́lé fún àní tẹ́ ẹ ṣe kò jọ wá lójú kò jọ èmi ìyá Cassette lójú wàláì tàláì kò jọ mí lójú kẹ́ẹ̀ra odidi ìlú kan fún arábìnrin lórí ìbàjẹ́ tó ṣe tẹ́ ẹ̀jẹ̀ ó fẹ́ mọ tóun ṣe gangan bó ṣe lágbára tó ẹ sáré ń fi owó ilé mọ́kà ẹ̀ fi ń tì síwájú. ìpọ́nlá epo ti gbà síláàmù ọmọ síláàmù ni tẹ́lẹ̀ ó ṣeré lọ ni ó gbọ́lúdé lọ ni ìyá Ọ̀ṣun gbọ́lúdé lọ ni inú gbogbo wa pátá ó tàwọn olórí wa gan náà tá à ń pè ra wa ní kinní kan nísìn ta èwe wa búra àgbà wa búra béèwe ò bá ṣe é rí Saheed Shittu ṣe kò ṣẹbọ ńgbà wo ló tó pawọ́ ẹbọ ṣíṣe tì ìlú èbó ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ńgbò fún ti rí pé owó wà lórí kinní yẹn wo iye ọdún tó ti bẹ̀rẹ̀ ni àárí kẹ́nìbọ́dì àbí Alhaji Alfulaany nígbà Saheed ń bọ̀ yín ṣòkòtò kiri lẹ́lẹ̀ tí ń ṣe gbogbo ẹ̀ mọyì àwọn èèyàn tán dìde léyìn lórí ni ó ti pa yín tán díẹ̀ ló kù àní ẹ mọ́ dáríjì Ọlọ́run ló ní ìdáríjì ẹ lè wá mọ́ fi irú Saheed yẹn gàn níwájú anybody kò lè work Alhaji Alfulaany ntẹ́tí wa ń gbọ́ ò dáa ntẹ́tí wa ń gbọ́ lórí tó ṣẹlẹ̀ yìí ò dáa àti lórí ta lọ́lọ́run ó dẹ̀ bẹ̀rẹ̀ lórí Yàyà Gàmbàrí ńgbà ọ̀kan lọ́mọ tó bẹ̀rẹ̀ sí ní sọ pé ńgbà náà ntẹ́ ẹ ṣe ò dáa ntẹ́ ẹ ṣe ò dáa kò ní tẹ̀mí pẹ̀lú yín gan jọ sọ lálẹ́ ẹjọ́ náà mo dẹ̀ ní ó yẹ bẹ́ẹ̀ ọlá pé Alhaji ọ̀kan lọ́mọ ó tún lọ jù nínú ọ̀rọ̀ yín ìní mo fi túbọ̀ dáhùn náà lẹ́bi ó sì ti mẹ́bí ẹ̀ lẹ́bi nìyẹn ta ni ò fara gbá nínú tí Saheed dá sí yín lọ́rùn kò yẹ ká máa sọ báyìí bí ìrègùn ni kò dáa
Saheed ó wá fẹ́ jèrè ọ̀rọ̀ lára yín nílùú Ìlọrin ẹ̀yin lẹ́mú mọ tí bàbá mọ tó dá méjì fún bàbá Bariga ni kí bàbá Bariga ó jáde síta kò tó bẹ́ẹ̀ kó ló fẹ́ fa Saheed lọ́wọ́ síta kó wá sọ fún wa pé ńgbà náà ń tà fẹ́ gbọ́nù yóò gbọ́rọ̀ bàbá Bariga ni mo wí tí í ṣe Alhaji Bariga onílé ńlá kò tó bẹ́ẹ̀ láti bóde kó wá sọ pé ńgbà náà Saheed Shittu dáyé owó wo kí lówó rẹ̀ haramu lówó Saheed látòkèdélé haram ni tí ẹ bá fẹ́ mọ tán pè ní halal àti haram látara Saheed ni ẹ ti gbé jáde bàbá wa onímàlúù tí ẹ bá pe gbogbo jọ tẹ́ bá jẹ́ pé lóòótọ́ wọ́n fi jọ lórí Jamali Sunna tàbí pé mùsùlùmí kan tẹ́ ẹ bá pe jàǹkànjàǹkàn àwọn èèyàn ńláńlá kẹ́ ẹ gbé Saheed dé kárí báyìí kí gbogbo ayé orí gẹ́gẹ́ bó ṣe fi àwọn bàbá ìṣe ẹlẹ́yà àmọ́ pé sí lẹ́yìn àfẹ́ fún sọ pé sí lẹ́yìn òdodo nù ẹ lè invite mi kí n wálé o màá wá rí yín live Ọlọ́run ẹ lè invite mi kí n wálé tóra àjọ jagun yìí ni èmi mo sì mọ bí tí mo mọrú èpè mo mọrú bí tí ọ̀rọ̀ mi dé lára Saheed mo mọrú àbùkù tí mo gbà á ṣe nítorí ará yòókù gbà tí ò pé rí gbogbo yín ṣé gbogbo wa la mọ̀ ni kó máa rọ́ọ̀kì nínú gbogbo kálukú wa pátápátá tá a dàgbà lónìí 67 ni mo ń lọ yìí kó máa rọ́ọ̀kì ṣáàmọ́ ni ṣóun gangan mọ́ bàbá ń bàbá ẹ wá dúró níta pé yín bàbá wa ni bàbá Ìlọrin olórí burúkú rẹ̀ àtijọ́ títí sọ̀rọ̀ kò sọ̀rọ̀ bàbá rẹ̀ rí bí bàbá rẹ̀ ṣe sọ lẹ́lẹ̀ bó ṣe kú bó ṣe gbogbo ẹ̀ kò sọ́rí bẹ́bí ìyàwó ẹ̀ ló wá tún náà àṣírí ẹ̀ àmọ́ ṣàwa la mọ àṣírí ẹ̀ ni ìyàwó ẹ̀ ló wá kó síta tó bímọ fún irú èèyàn bẹ́ẹ̀ ẹ dẹ̀ ṣe tí ẹ ṣe gbígbọ́ ṣaláì gbọ́ donation yín nílọrin yẹn kò wọ́ ọ̀tí ẹ̀ sà gbogbo ẹnu ni mo fi sọ bàbá wa torí ẹ tó mi bá wí gidi tó jẹ́ pé mo gbọ́dọ̀ gbọ́rọ̀ sí yín lẹ́nu ni bàbá wa onímọ̀lú donation yín yẹn nílùú Ìlọrin kò wọ́ ọ̀tí ẹ̀ rárá ìlú lẹ́wà tó fi gbọ́ bá Ìlọrin síta ṣé kán máa wá tọ́ka pé bàbá wa olórí mùsùlùmí Ìbàdàn ńná kọ́lé fún ẹnìkan ní Ìlọrin ńgbà tó bá Ṣèyíkì Òkútagídí ńgbà tó yàkàyàkà tó disgrace bàbá yẹn tó di tọlọ́pàá Ìgbòho ló ń ṣẹ́ǹjì sí mùsùlùmí padà náà wá kọ́lé fún ṣóṣe gbọ́ létí Saheed Shittu náà wá tún wá mú 1 million ó fún yín bàbá kan náà lóun tún láwọn fún ní mọ́kà ṣé ẹ rí mọ́kà yẹn mo tún tẹnu mọ́ ìyẹn wà long process tẹ́ fi mọ irú èèyàn tẹ́ ẹ bọ̀ kódà ẹ̀ bá ti sọ síta kódà wàláì tàláì báwo oníṣẹ̀ṣe bá sọ̀rọ̀ sí yín tí wọ́n tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ẹ má fi ṣèbínú àlàyé ni o Saheed Shittu àtàlájì Alfulaany àti bàbá wa Kéwùgbà Góòlù àti bàbá wa nìbàdàn ẹ jẹ́ kọ́rọ̀ mi yóò kàn wọ́n la gbogbo tí n bá jù sí yẹn ẹ jẹ́ ó kàn wọ́n la wọ́n lè invite mi kan ní wálé tàbí kán gbá mi láago kí n tó ṣàlàyé fún wọn múgánmúgán kán yẹ ṣe mistake bẹ́ẹ̀ mọ́ mi ò gbọ́dọ̀ gbọ́ bí tí wọ́n bá ti máa tàbùkù wọn mi ò kí sọmọ Ìbàdàn mi ò sì sínú ẹgbẹ́ Jamali Sunna tí mi ní bọ́ra lẹ̀ láé ọ̀kan lọ́mọ má sọ̀rọ̀ sí gbogbo wọn lójú ẹsẹ̀ ń bẹ̀ ń sì tọrọ àforíjì tó ń bára rẹ̀ wí mi ò fi rójú ẹ̀ tọ́kan lọ́mọ bá ṣe tí ò rẹ̀ ẹbí kó tó fọhùn báyìí máa ti túnà sí ẹ̀já máa ti bú máa ti sọ̀rọ̀ kò kú ní wá nà mí yóò kàn ṣe ṣóò fún mi ni èyí tí n bá lè fún lésì ń fún lésì kò sì tí kò ìdánrú ẹ̀wò fún mi rí láyé n tá ń pè lọ́mọlúàbí tó fẹ́ mọ mistake tó ń ṣe nìyẹn
ẹ wọjọ́ tó ṣòun pẹ̀lú bàbá wa Muyideen ni ó tún rìkọ́ọ̀dù ohun yẹn kí gbogbo ayé ó lè bá gbọ́. èèyàn fi àwọn odidi Ìlọrin ó fi wọ́n pawó ó fi di mílíọ̀nìà ń lo jẹ́ẹ̀tì ń lo gbogbo ẹ̀. béèyàn bá bínú sírú àsìkò irú eléyìí wàláhì yóò bínú sí débi tí ó jẹ́ pé títí dọjọ́ ọkú rẹ̀ kò lè ṣe fi ṣe àlùbáríkà. ẹ jẹ́ ká ṣọ́ra, ẹ jẹ́ ká ṣọ́ra, ẹ jẹ́ ká ṣọ́ra. Saheed fẹ́ jẹ́rin iṣẹ́ èṣù lọ́jọ́ iwájú fún Ìlọrin. ṣé rí gbogbo èyí tá a ta lúdò tá a ta yìí, tíátà la ṣe o, fíìmù la ń ṣe o, èyí tí ń bọ̀ lọ́jọ́ iwájú ń bọ̀ sí Ìlọrin tí Saheed bá lè fi ara wọlé látọ̀dọ̀ Alhaji Alfulaany subhanallah, ogun tí ó gbé tì yín ò ní dà. àwọn bàbá wa Buhari ọmọ Musa àwọn náà ti mọ ibi tán ṣe mistake sí, àti Sheikh Lágbàjì wọ́n mọ ibi tán ṣe mistake sí. ǹjẹ́ gbọ́ wọ́n mọ ibi tán ṣe mistake sí. ìdìde tán dìde lórí ta lọ́lọ́run wọn ò tó bẹ́ẹ̀. tí n bá fẹ́ dìde sáwọn méjèèjì wàláhì wọn pàdé mọ́ ni fúnra ara wọn lọ yọ ta lọ́lọ́run ní prison. bẹ́ẹ̀ ni kí ló dé ọmọ rándanrandan kan wà máa gbàyàn lójú lọ báyẹn. kí ló dé bí n bá jà fún ìsìlámù má sì tún jà fúnra mi, má jà fúnra mi, má jà lórí ráìtì torí ó lè kàn mí lọ́la kí n lè bá a mọ̀ béèyàn kú sí wọ̀rọ̀ yìí téèyàn fèsì yìí wàláhì ó kúkú tó dáa. kí lẹ̀ ń sọ yìí? Saheed ṣe evil gidi ni, àṣetánì ẹ̀dá kan ni. ẹ̀tọ́ yín ò jáde fún Esabod tí ẹ bá take action Esabod bá bẹ̀rẹ̀ sí ní kì í fún yín lórí àwọn àfa. àwọn Saheed ló fún wọn lọ́rọ̀ sọ, ó lòun ló ń bi òun sì ló ń kọ́ níṣẹ́. míín wọ́n ti mí nìyín dáadáa. ẹ mà àwọn ẹni tó sopọ̀ máwọn àṣetánì ẹ̀dá méjèèjì ni nínú society tán bálẹ̀ Yorùbá fà. ẹ mà àwọn ìyẹn ni. àbọ̀rọ̀ lásán fọmọlúàbí o, ẹ foríjì mí, èmi ti sọ eléyìí náà. àní bí bàbá mi bá pẹ̀lú ẹni tó bá fẹ́ máa gbé Saheed gẹ̀gẹ̀gẹ̀ wàláhì máa sá fún bàbá náà. mo lè wá ẹ̀sùn kan sí bàbá yẹn lọ́rùn kán bá ń gbé kí n wá bí léèrè ọ̀rọ̀ pé sáwọn ẹni tọmọ yìí dọ̀tí ṣé wọn ń ṣe Yorùbá, ṣé wọn ń ṣe ẹlẹ́sìn mùsùlùmí. ẹ wo ẹ̀yin Ìlọrin, ẹ má gba sàárà kí sàárà kan wọlé. tẹ ẹ bá gba sàárà kí sàárà kan wọlé tí yín bá yín. ìyá Ọ̀ṣun kì í ṣe kìrìsìtẹ́nì kì í sì ṣe oníṣẹ̀ṣe. àgbo ló ti débẹ̀, she is a pure Muslim. oore tẹ́ ẹ bá ṣe fún ẹ yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí náà. Alhaji Alfulaany kálímọ̀ tẹ́ ẹ sọ lánàá yẹn ó jẹ́ kálímọ̀ kan tó jẹ́ pé kì í ṣe kálímọ̀ téèyàn gbọ́dọ̀ bá lẹ́nu yín. ìpè Saheed Shittu ń tà àfẹ́ gbọ́ nù gbogbo wa lẹ́ papọ̀ náà. àfẹ́ gbọ́ tẹ́yìn bá fẹ́ jẹ́ ẹnìkan tó jẹ́ pé yes ó ń ro tọ̀la tí ń bọ̀ abẹ́ ṣe bó ti parí ni kò ì parí o. àwa iná sì látún dúró fún yín, àwa iná sì látún dìde kákúkú sọ tẹnu wa torí ọjọ́ ọ̀la. ǹjẹ́ gbọ́. òdodo ló gbé. ẹ jẹ́ àjọsọ irọ́ ò máa pọ̀ nílé tèwé tàgbà ẹni Ọlọ́run fẹ́ máa lọ sódodo. ohun tó gbé wa wá tàbí débi ohun tó gbé wa wá tèwé tàgbà iṣẹ́ Olúwa wa Allahu Ta'ala. iṣẹ́